kábíyèsí rẹ o Olódùà mo ní mo ṣèbà kọ́dáyé mo ṣèbà ṣẹ̀dá ọ̀run mo ṣèbà ọba tó fún mi ní ìmísí tí mo fi ń mí ọba tó ní kí n tò nígbà tó máa ráyè tò tó sì fà mí jáde. Oh God. Ẹ wo Elédùà mo ní mo ṣèbà rẹ o oore rẹ pọ̀ ó kọjá àyànrìntì o tí n bá ní kí n máa kì ọ́ láti onídọ̀la o tó bẹ òtútù ẹ lọ. Mo wá jèbà àwọn àgbààgbà mẹ́rìnlélógún tí o gbélé ayé ní lọ́wọ́ ni láti máa ṣe kò kárí ayé káyé lè wà létò létò nítorí létò létò lọ́lọ́run ọba mi ọlọ́run ètò lọ́lọ́run rẹ̀. Wọ́n ní mo ṣèbà rẹ̀ wọ́n ní bí wúdé bá wọlé tí ò bá kágò wá máa dẹrùn àmúso táwọn tó bá wọlé tí ò bá kágò wá máa dẹrùn àmúso. Nifemi Omo-Adebayo mo ní mo wọlé sórí ètò mo kágò mo kọ́kùnrin mo kọ́bìn mo kọ́ ọmọdé bẹ́ẹ̀ ni mo kágbà ẹ jẹ́ ojú mi ṣe o wọ́n ní àrẹ ṣe ní ìwọ̀n ìbákan gbọ́dọ̀ wọ́n mọ ènìyàn gbogbo èyí tí n bá ṣe lórí ètò lọ́sẹ̀ ẹ má jẹ́ kó wúwo. Ǹjẹ́ ẹ mọ̀ dí ọmọ aráyé ò ní kẹran aláǹgbá mẹ́ran lórí àtẹ ìdí rèé ẹ gbọ́dọ̀ fi yọmí sọ́tọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ ní tèmi ṣe o. Ǹjẹ́ ẹ mọ̀ dí ẹ̀gbọ́n ọ̀ká kì í gún ọ̀ká dénú ẹ̀gbọ́n àràbà kì í gàràbà dọ́kàn ẹ̀gbọ́n àtàrẹ ìkáràtàrẹ dénú o ẹ fi múlẹ̀ ẹ̀jẹ̀ ìṣe tèmi ó ti máa jẹ́ kankan nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ní kí n má ṣe tèmi tó ní kí n máa lọ kí n má dé lọ́lọ́rọ̀ ọba mi ọba aláwòrán mi yóò máa filẹ̀ pa bò mọ́lẹ̀ bí iṣu ẹjẹ́ àfilẹ̀ lórí ètò lọ́sẹ̀ yìí àtúntúndé bá sì máa ń dé ṣùgbọ́n mo sọ fún yín lọ́sẹ̀ tó kọjá wípé òwe ta máa pa nígbà ni tí wọ́n máa ní erin kì í fọkọ́mọ rẹ̀ ó fún erin òun ò wà responsible ni tí erin bá wà responsible erin á mọ̀ wípé òòṣà tá a bá ń ṣe tí ọmọ ò bá ti mọ̀ nípa rẹ̀ òòṣà wọn á máa parun ni. Iteoluwakishi ọmọ bíbí rẹ̀ ò ṣe fowó rà ọmọ Nifemi Adébáyọ̀ ó wà lórí ètò pẹ̀lú mi àtijọ́ máa tún kọ ètò ni àwa láàsì máa wá ìlà máa bá ó ti máa jẹ́ kankan nìyẹn ẹ sì máa fi ìfẹ́ hàn torí mo jẹ́ ìpè aláàánú olódodo àtẹni tó nífẹ̀ẹ́ ọmọ aráyé lọ́kàn lẹ́yìn olólùfẹ́ mi nílé ẹ máa fẹ́ràn mi ẹ sì máa fẹ́ràn Iteoluwakishi Iteolúwa kí àwọn aráalé jẹ́ kọ́mọ̀ fún wa lórí ètò pẹ̀lú bàbá rẹ̀. Orúkọ mi ni Iteoluwakishi ọmọ Nifemi Adébáyọ̀. Káre ọmọlúwàbí orí rẹ̀ àkàn ó ní kú tòkútòkú ire ò ní iye ayé rẹ̀ kò ní ra mọ́ nínú orí rẹ̀ àkàn ó ń fi ìbéèrè kan lò mí lẹ́ẹ̀kan kí ni ìbéèrè ohun tó ló fẹ́ bí mi. Kí ló dé tí àwọn èèyàn máa ń sọ wípé omi ló dànù Akeregbe? Sókè jẹ́ kó gbọ́ ọ̀rọ̀ mi dáadáa. Kí ló dé tí àwọn èèyàn máa sọ wípé omi ló dànù Akeregbe fọ́? Ǹjẹ́ ẹ gbọ́ ìbéèrè o dáadáa? Ìbéèrè abàmì ni ìbéèrè tọmọ yìí béèrè. Ṣùgbọ́n a fi ìlàkàyè àti òye àgbà fi gbé. Nítorí àwọn àgbà pọ̀. Wọ́n ní ẹ̀fọ́gbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n kọ́ o. Iye ò jẹ́ pàgbà wèrè. Iteoluwakishi ní kí ni ìdí tọ́mọ aráyé fi máa ń sọ wípé omi ló dànù Akeregbe ò fọ́. Ìtẹ́ gbọ́ irú ẹ̀rọ wà burúkú yìí ọmọ aráyé ò ní pa fún ọ. Gbogbo ojú tó wọ̀ mí níbikíbi yóò wù tẹ́tí wò mí àrọwà ìbànújẹ́ yìí ò ní tó sí i. Ní ipòkípò tí àrọwà ìbànújẹ́ yìí bá ti jáde nǹkan ìbànújẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ ni o. Bí àpẹẹrẹ ẹni tó ní ọkọ̀ tó ń wa ọkọ̀ tó ní ìjàmbá ọkọ̀ tọkọ̀ parẹ́ ṣùgbọ́n tó wà láyé tí ò kú tó kọ̀ ra ní ìfarapa ráńpẹ́ àwọn ọmọ aráyé á máa jẹ́ kó mọ̀ wípé àdúpẹ́ f'Olódùà
wípé omi ló dànù Akeregbe ò fọ́. Lóòótọ́ a lè ní ó tọ́pẹ́ nítorí pé ẹ̀mí wà láyé, ẹ̀mí tó wà ó sì lè ra ọkọ̀ míì, ṣùgbọ́n òfò kan ti ṣe ọkọ̀ tó fowó iyebíye rà. Kódà ojú àpá tó ojú ọgbẹ́ ọ̀hún gangan kò lè dàbójú ara mú torí ó ti ní ìfarapa ráńpẹ́. Ṣùgbọ́n nítorí pé ó sì wà láyé, ọmọ Ádámù á máa jẹ́ kó mọ̀ wípé arákùnrin arábìnrin omi ló dànù Akeregbe ò fọ́, ṣùgbọ́n ohun tó wá dànù ṣe lè di padà. Ẹyin tó fọ́ ṣó ṣe kó, jígí tó fọ́ ṣó ṣe tò. Ìdí rèé tí mo fi pè ní ìparọ́wà ìbànújẹ́ ni. Bí àpẹẹrẹ lẹ́ẹ̀kejì, alábìyamọ tó lóyún sínú fún odindi oṣù 9 tó wá lọ sí ipò ìrọbí, tó wá bí ọmọ tọmọ wọn ṣaláìsí tóun sì wà láyé. Wọ́n máa sọ fún pé adúpẹ́ wípé omi ló dànù Akeregbe ò fọ́. Ọpẹ́ ní fọ́lọ́ òkú omi ló dànù lóòótọ́ nítorí ó wà láyé, ẹ̀mí ẹ̀ wà, ó lè ṣe míì, a ṣe yóò mú lọ́lọ́run ọba mi. Kódà ìdí rẹ̀ tàbí pé ní alápàdúpẹ́ lọ́lọ́run ọba mi bá pa ẹ̀dá lẹ́yìn, ọmọ Ádámù á sì máa fọpẹ́ fún náà ṣe. Ṣùgbọ́n odidi oṣù 9 tálábìamọ fi ru oyún sínú ni, pẹ̀lú gbogbo ohun tí ò bá ara mu tó ń lọ nínú àgọ́ ara wọn fún odidi oṣù 9 tó wá di ọjọ́ ìkúnlẹ̀ kọ́ wa ní omi ló dànù Akeregbe ò fọ́. Ǹjẹ́ yìí ò kí ṣe ìparọ́wà ibi? Ìdí rèé tí mo fi ní gbogbo ojú tó wò mí pátápátá nílé níbi kíbi yóò wò tẹ́tí wò mí, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, àrọwà ìbànújẹ́ yìí kò ní tọ́ sí yín, kò ní tọ́ sí mi. Ẹ jẹ́ fàdàgbà yìí rọ̀ síbí, tó bá dọ̀sẹ̀ tó mọ̀ á tún máa mú àkọlé ìlú àfọ̀ yín. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ṣe ni Nifemi Omo-Adebayo. Èmi alẹ́ gbogbo bíbí rẹ̀ ò sí fún wúrà, ọmọ adìrẹ ètò bí ẹni dira ogun, ọmọ wọn lé àfúyẹ ọmọ tó kọ̀nà wọn lábọ̀ṣọ́ ọmọ láòdì, ọmọ oríta máa ń tó láti jù gbọdọ̀ mọ́ bẹ̀, àjò tó bá mọ́ bẹ̀ wọ́n ní ìṣẹ́ láti yẹn bọ̀, gbogbo tó wọ̀ mí ò ní yẹn bọ̀ tọmọtọmọ. Ẹ wá gbọ́ o, fún ìpolówó ọjà tí gbogbo ọmọ kó nǹkan là ń mú un, a lè tọ́ fìtílà àgbẹ̀yìn sábẹ́ òṣùwọ̀n. Ẹ pè Nifemi Omo-Adebayo, ẹ mú nọ́mbà tó lọ sàlẹ̀ o, ẹ pè ẹ gbéṣẹ́ wọlé, ẹ jẹ́ àfi tiwa gbé tiyín lárugẹ, ẹ̀yin gbọ́ ẹbí tiyín náà gbé tiwa lárugẹ. Ẹ fọ́lọ̀ wa lórí gbogbo social media platforms, lórí TikTok Nify007 lẹ máa bá ń bẹ̀, tó bá jẹ́ orí Instagram náà sì ni Nifemi Adebayo 1 lẹ máa bá ń bẹ̀. Tẹ bá wá mi lórí Facebook, ẹ bá Nifemi Adebayo Nify ń bẹ̀ lórí Facebook. Kò yé yín bẹ́ẹ̀ tí máa bá gbogbo gangan nìyẹn. Ẹ má ṣàwọn follow, ẹ má ṣàwọn comment, ẹ má ṣàwọn likes. Ìfẹ́ yìí gbogbo ló jẹ́ ká máa gbèrú sí lójoojúmọ́, mo ti máa jẹ́ gbogbo nìyẹn. Ìtẹ́ dágbére fún àwọn ará rẹ kó dìgbà kan náà kó dọ̀sẹ̀ tó kó jẹ́ kọ́ mọ́. Wọ́n dọ̀sẹ̀ tó ń bọ̀ ó jìnnà. Ó jìnnà o.